Otasansan rédíò and TV. kábíyèsí tuntun mà ti sọ̀rọ̀. Kí ni kábíyèsí sọ? Kí ló wí? Gẹ́gẹ́ bí ó ṣe jáde nínú ìròyìn, kábíyèsí Ọba Ghandi Afolabi Olaoye Soun tìlú Ògbómọ̀ṣọ́ ó ti ní òun gẹ́gẹ́ bí ọba lótìtọ́ àti lódodo ni wọ́n sọ wípé kábíyèsí ló nílẹ̀ àti tí ń bẹ lórí ilẹ̀. Ó ní ṣùgbọ́n ìjọba tòun, ìṣàkóso tòun kò ní gbalẹ̀ lọ́wọ́ ẹnìkankan. Òun kì í ṣe kábíyèsí tí máa ń gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀. Òun kì í ṣe ọba tí máa ń gbalẹ̀ kó tó jẹun kó tó rí nǹkan ṣe. Ó ní ṣùgbọ́n o, tí àǹfààní bá wà láti jẹ́ pé kí dàgbàsókè kó lè máa bá ìlú Ògbómọ̀ṣọ́, tó wá jẹ́ pé àwọn nílò ilẹ̀ fún ìlọsíwájú àti ìdàgbàsókè ìlú Ògbómọ̀ṣọ́. Ó ní àwọn máa béèrè ilẹ̀ lọ́wọ́ ẹni tó bá nílẹ̀ láti tà fáwọn ni kí ìlọsíwájú kó lè máa bá ìlú Ògbómọ̀ṣọ́. Ó ní kì í ṣe wípé òun wàá máa pàṣẹ pé ọyá ìwọ afẹ́ lo ilẹ̀ tiẹ̀ kó wá jẹ́ pé òun ò máa gba ilẹ̀ onílẹ̀. Ó ní kò ní rí bẹ́ẹ̀ o. Ó ní àwọn máa ralẹ̀ lọ́wọ́ ẹni tó bá nílẹ̀ láti tà fún dàgbàsókè àti ìlọsíwájú ìlú Ògbómọ̀ṣọ́, táwọn sì máa sanwó wọn fún wọn bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ó ní tó bá wá jẹ́ pé àwọn tó nílẹ̀ wọ́n láwọn ọ̀talẹ̀ tàwọn, wọ́n láwọn ò filẹ̀ tàwọn sílẹ̀. Ó ní àjẹ́ pé àwọn ó pòókè rajà, ìbá jẹ́ pé Ògbómọ̀ṣọ́ South tàbí Ògbómọ̀ṣọ́ North làwọn bá ti rílẹ̀. Ó ní dandan òun ni káwọn ó ralẹ̀ káwọn ó sì sanwó fún ilẹ̀ tí àwọn bá rà lọ́wọ́ onílẹ̀, torí pé ìjọba tóun kì í ṣèjọba tí máa ń gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀ láì ní sanwó tó bá tọ́ àtowó tó bá yẹ. Èyí wáyé lásìkò tí kábíyèsí Ọba Ghandi Afolabi Olaoye tọ̀hún tìlú Ògbómọ̀ṣọ́ tó ń gbàlejò àwọn òṣìṣẹ́ níjọba ìbílẹ̀ tó wà ní àwọn agbègbè nílùú Ògbómọ̀ṣọ́, tó ń gbà wọ́n lálejò gẹ́gẹ́ bí ara ètò fún ìmúrasílẹ̀ láti gbọ̀pá àṣẹ èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjìníà Ṣèyí Mákindé èyí tó máa gbé ọ̀pá àṣẹ fún kábíyèsí Ọba Ghandi Afolabi Olaoye ní ọjọ́ 16 oṣù kejìlá ọdún 2023 yìí. Kábíyèsí ti wá sọ ó ti fà àwọn ọmọ lọ́kànbalẹ̀ wípé kán fọkànbalẹ̀ o, òun kì í ṣe kábíyèsí tí máa ń gbalẹ̀ tí máa ń talẹ̀ onílẹ̀ kó tó jẹun, nínú ìròyìn tó jáde.